Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ sí. Alhamdulillahi wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وبالقرآن دليلا وإماما وبالكعبة قبلة وبالمؤمنين إخوة. Aki ọba ọlọ́lá, ọba ẹlẹ́yìn, ọba oníkẹ́, ọba ológo, ọba aláàánú, ọba tó tóbi, ọba àyọ́nú, ọba aláforíjì, ọba tó ga. Àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó jọ̀ọ́ kó bá ṣe fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ẹni ire tí wọ́n tẹ̀lé Ànábì látòrí àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn tábì mùtábì, gbogbo àwọn àṣẹ́kùbọ̀kẹ́ àti àánú Ọlọ́run máa mú bá gbogbo àwọn tí wọ́n láàgbọ́ àgbọ̀ tí wọ́n sì tẹ̀lé Ànábì Muhammad títí tí wọ́n fi síra àkẹ́ Ọlọ́run lára wọn. A sì kí gbogbo ẹni ire tó kù láyé, gbogbo àwọn mọ̀tẹ́kùn, gbogbo àwọn muflihun, àwọn ọ̀rọ̀kẹ́ wọn, àwọn sàjìdó tó jẹ́ pé tọ́lọ́run tànábì ní máa wù wọ́n ṣe. Olúwa kó jọ̀ọ́ kó dákun kó bá ṣàlékún rere fẹ́ni kọ̀ọ̀kan. Ní àárọ̀ yìí ẹ ti rí àkọlé tí mo fi síta wípé bàbá mi ni Mudiru Markaz. Lẹ́ẹ̀kan sí, bàbá mi ni Mudiru Markaz. Mo tún repeat lẹ́ẹ̀kẹta wípé bàbá mi ni Mudiru Markaz. Lákọ̀ọ́kọ́ náà ká kọ́kọ́ kí àwọn tí wọ́n ṣẹ́kù nínú iṣẹ́ rere, àwọn sabiquna bil khairat, gbogbo àwọn àgbàlagbà ní gbogbo ìlú torí wọ́n bá lékè ọ láti ní káwọn àgbàlagbà gbé Islam dìde kí wọ́n máa gbèrò àkí wọn púpọ̀. Tó fi mọ́ Ìbàdàn wa yìí, gbogbo ilé ńlá tí ń bẹ níbàdàn, gbogbo àwọn ilé ìpìlẹ̀ tó wà níbàdàn, tó fi mọ́ ilé ibi tí wọ́n ti bí mi, ilé ibi tọ́lọ́run ti kádàrá kí wọ́n bí mi, kí wọ́n tọ́ mi, ilé ìpìlẹ̀ ni tí ò ní controversy nínú. Olúwa kó jọ̀ọ́ kó bá ṣàlékún kí àwọn ẹni ire tí ń bẹ ńbẹ̀ ọlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Olúwa wá bẹ̀ ọ́ nínú àánú rẹ̀ àti inú oríire rẹ̀, bàbá wa Adam Abdullah Al-Ilori, Olúwa kó jọ̀ọ́ kó bá ṣàlékún ìkẹ́ wọn, Ọlọ́run bá ṣàlékún ìyọ́nú wọn, Ọlọ́run bá ṣàlékún àdúrótì fún wọn lálkìyámà. Bàbá náà wá ayé, Olúwa bá lékè ọlá kádàrá kí wọ́n ráyé wá débi pé nígbà tí wọ́n bẹ láyé ọ̀rọ̀ ni wọ́n tún kù ń bẹ̀ tán, wọn kú lẹ́yìn tí ń sọ̀rọ̀ nítorí pé àwọn tí wọ́n ń ṣẹ́kù nínú ṣẹ́ẹ̀rì òun náà ni bàbá wa tí wọ́n jẹ́ Fadilati Sheikh Al-Alim Al-Allama Al-Sheikh Al-Fadil Adam Abdullahi Al-Ilori. Ọlọ́run kó jọ̀ọ́ kó bá ṣàlékún ìkẹ́ àti àánú àti àforíjì àtòríire tàlkìyàmà, ìdùnnú tàlkìyàmà, ayọ̀ tàlkìyàmà, àlàáfíà tàlkìyàmà, dáadáa tàlkìyàmà. Olúwa kó jọ̀ọ́ kó bá wa kó gbogbo ẹ̀ fún wọn ọlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Mo wá fi ọlá wọn, mo fi ìkẹ́ wọn, mo fi bólúwọ́ bá lékè ọlá ṣe kádàrá sísẹ́kù bàbá, mo fi ń kí ẹni tí Olúwa kádàrá pé kí wọ́n máa rólé fún àwọn ẹni rí tó jẹ́ wípé àná ní máa sọ bóni ṣe máa rí fẹ́rú, òní náà ni ó ṣàlàyé bí ọ̀la ó ṣe rí fún ẹrú. Láàrin bẹ́ẹ̀ òun náà ni mo kí bàbá mi tí wọ́n represent àwọn ẹni rí, Al-Sheikh Al-Alim Al-Allama Al-Fadil Al-Sheikh Habibullah Adam Al-Ilori. Bàbá mo kí yín gan, mo kí yín púpọ̀. Àlékún àlàáfíà yóò máa jẹ́ tiyín, àlékún ìdùnnú Ọlọ́run bá òjò jẹ́ tiyín, àlékún ayọ̀ Ọlọ́run bá òjò jẹ́ tiyín,
àlékún dáadáa ọlọ́run bá àlékè ọlá yóò bá wa fún yín pẹ̀lú ògo ọlọ́run àlékún mímọ̀ àlékún àlùbáríkà àtayé oríire àtayé ìdùnnú àtayé àlàáfíà àtayé dáadáa àtayé ọlọ́run bá àlékè ọlá yóò bá wa jogún ẹ̀ fún yín bàbá ọlá nàbí wa Muhammad olúwa kójọ kó wọlá pé fúnra ara rẹ̀ olómọ̀ọ́mọ̀ sí ní onímọ̀ tí ìmọ̀ náà lápọ́njá ìmọ̀ yẹn ó lápọ́njá kò sí ẹnikẹ́ni nínú ayé lénìí tí ó lè kọyán yín tí ò ní fewé bò ẹnìkan ò ní kọ àmàlà yín kọ́ mọ́ fi ewé bò kò sí kẹ́nikẹ́ni tó lè mọ̀ nínú ayé nínú ilẹ̀ Yorùbá ká wá kúrò nílẹ̀ Yorùbá ká tún gbé extension yẹn ká tún gbé kúrò nínú ilẹ̀ Yorùbá ọlọ́run ọba àlékè ọlá òun ló fàánú rẹ̀ kà ń yẹ òun ló fi ìkẹ́ rẹ̀ kà ń yẹ gbogbo àwọn videos tó lọ ọba àlékè ọlá ní kékeré sọ gbogbo ẹni gbogbo ń tẹ́ ẹ sọ pátá òun ni mo gbọ́ nítorí ọmọ ni mo jẹ́ sí ọmọ torí pé ọmọ ò gbọ́dọ̀ ṣàgbéré fún bàbá ẹ̀ rárá ṣùgbọ́n nínú òfin àbí nínú ìṣesí ọmọnìyàn gbogbo àwọn tí ọlọ́run mú kàn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan gbogbo ń tọ́lọ́ ń kádàrá pé kẹ́ ẹ máa wí kẹ́ ẹ máa sọ kò sí kanú ẹ̀ tá a kì í tẹ̀lé tá ì sì lò ṣùgbọ́n kí ohun tó bá ti wà nínú alukur'an kò sí controversy nínú alukur'an oríṣiríṣi àwọn tafasir oníranran àwọn mufassirun tí wọ́n sọ̀rọ̀ nípa kòtò yẹn ní ti kálukú make conclusion ṣe sí òun náà ni anabi Muhammad àti bàbá wa Abubakar inú mi sì dùn wípé kì í ṣe pé mo jẹ́ àfòmọ́ olúwọba àlékè ọlá ò ṣe mí láfòmọ́ bólúwa ṣe ṣe yín ní ẹni ìpìlẹ̀ tọ́lọ́ ní kẹ́ ẹ máa represent àwọn ẹni àlùbáríkà òun ló ṣe mí náà bẹ́ẹ̀ tí àjọṣe àwọn tó bí wa tó gún mọ́ tí àjọṣe wọn nítumọ̀ tó wà fábit bàbá mo mọ̀ pé nítorí pé àwọn àgbàlagbà wọ́n ní ọ̀tá ẹni máa bá ní wá ọ̀tá kọ́ta mo mọ̀ pé ló fa àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n bàbá ọmọ yín ni mí láti ọjọ́ tó pẹ́ ọmọ yín ni mí láti ọjọ́ tó pẹ́ mo fẹ́ rán yín létí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin èmi àti yín tó ṣẹlẹ̀ láàrin èmi pẹ̀lú yín òun náà ni ọjọ́ kan tí à ń ṣe usbu sheikh nínú markaz ọwọ́ adìyẹ́wò nìsá ẹ invite mi ẹ invite Sayyida Khadija Batimoluwasi nílọrin èmi nìkan ni mo wá sí inú markaz èèyàn tí ń bẹ nínú markaz níjọ́ náà lọ́kùnrin àtobìnrin wọ́n súnmọ́ 7,000 wọ́n á súnmọ́ 7,000 people tí wọ́n bẹ ní inú markaz àti àwọn kìrìjì àti àwọn nàkìlì gbogbo wọn pátá àti àwọn àlejò àwọn important personalities gbogbo wọn ti dúró dè mí ní inú markaz mo wá dé wọ́n ní ajẹ́kàfílẹ̀ pẹ́ díẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ program wọ́n á gbé microphone fún mi mo ti wá ṣe mọ̀kọ́dímà mo parí mọ̀kọ́dímà mo ń ṣe lecture lọ́wọ́ mo ṣe bẹ̀rẹ̀ lecture yẹn kò tí ì ju 15 minutes lọ bàbá ẹ kàn sọ̀kalẹ̀ látòkè ni ẹ ń bọ̀ alátòkè òkè náà ni ẹ ti gbà mí lálejò tẹ́lẹ̀ nínú ọ́fíìsì yín ń gbà wọ́n sọ pé kálájà kàfílà ọmọ bọ̀ wá program ti bẹ̀rẹ̀ ẹ pé kálájà ọmọ bọ̀ wá nítorí pa ti fẹ́ bẹ̀rẹ̀ program mo wá sọ̀kalẹ̀ ṣáájú yín mo ti wá ṣe mọ̀kọ́dímà mo parí mọ̀kọ́dímà tán mo ti bẹ̀rẹ̀ mo ti change ọ̀rọ̀ yẹn sí Yorùbá ẹ wá sọ̀kalẹ̀ wá ẹ wá gba microphone ẹ wá ní Sayyida bẹ́ẹ̀ ṣe pè mí jọ náà nù ẹ ní Sayyida Kafila ó yá tún microphone ìgbà mo gbádùn mọ̀kọ́dímà rẹ ó yá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bàbá lójú yìí mo ṣẹ̀ wá bẹ̀rẹ̀ lecture ẹ wá fún mi ní dawrun nisa fil Islam n tẹ́ fún mi nìyẹn àwọn èèyàn tí wọ́n mú invitation wá bá mi nínú kaola yìí nínú skúlù mi yìí wọ́n jẹ́ márùn àwọn márùn ò ní wọ́n kóbi tó kọ̀ dáwà àti gbogbo barnamij tẹ́ ṣe fún gbogbo ọ̀sẹ̀ kan àwọn márùn ni wọ́n kó wá fún mi mo dénú markaz níjọ́ náà pẹ̀lú mọ́tò mẹ́ta Land Cruiser V8 àti káà méjì ẹ feel gbogbo táǹkì ọkọ̀ mi
ẹ gbé ráìsì àpò méjì fún mi, òróró, epo, ẹ sì fún mi ní 250,000 lẹ́yìn ìgbà tí mo parí lecture tán nínú Markaz. Gbogbo àwọn tó ṣẹlẹ̀ níjọ́ náà, gbogbo tó ṣẹlẹ̀ níjọ́ náà, gbogbo ẹ̀ pátá ló sojú yín. Àwọn ọkùnrin tí ń bẹ ní ìjókòó níjọ́ náà bàbá mi, wọ́n pọ̀ ju àwọn obìnrin lọ. Tí mo deliver lecture tán, tẹ́ gba microphone, mo pass ye 3 message. Nígbà mo fẹ́ conclude the lecture yẹn, mo sọ ọ̀rọ̀ kan fáwọn Nàkìlí, mo pass ọ̀rọ̀ kan fáwọn Khiriji, mo á pass ọ̀rọ̀ kan fẹ́yìn náà gẹ́gẹ́ bí mudiru madrasa, mudiru Markaz. Inú yín dùn, ẹ ṣàdúà fún mi, ẹ ṣàlàyé fún mi, ẹ jẹ́ kó yé gbogbo àwọn obìnrin pé ṣé ẹ ti rí kàfílà, ṣé ẹ ti rí pàtí kàfílà wá kó. Àárín àwọn ọkùnrin mo ti ṣe wá sí yẹn, ẹgbẹ́ yín ni mo jókòó sí bàbá mi. Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun. Ilẹ̀ bá ní pé pẹ̀lú ògbó Ọlọ́run ẹ wá síbi lecture mi. Bàbá mi ẹ sì wá síbi lecture. Oríṣiríṣi àwọn tàríkh òun náà lè sọ fún wa níjọ́ yẹn. Níbi wá sí yẹn, bàbá wa gómìnà Governor Akala wọ́n bẹ ní ìjókòó. Bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá nígbà náà ti tàná wọ́n wá ń jókòó. Bàbá wa Professor Tahid Adédọjà wọ́n bẹ ní ìjókòó. Bàbá mi wá síbi lecture tí mo pè ní sí. Inú mi dùn, ayọ̀ mi kún. Kàfílà àgbà yẹn ni mi wá fi ìgbà kankan kúrò lọ́dọ̀ yín. Ṣùgbọ́n bàbá, ó yé mi tán pé ọ̀tá ẹni ìmọ̀ bá ní wọ́ta kọ́ta ni. Ọ̀tá ẹni ìmọ̀ bá ní béèrè ọ̀tá mọ́ra wọn ni. Bàbá, ọ̀rọ̀ tó wà glaring ó lọ tí èèwọ̀ ní fún mi. Gbogbo ẹnikẹ́ni tí ìsẹ̀mí ẹ̀ fẹ́ kó rọrùn kó gbọ́dọ̀ ta àgbàlagbà lẹ́nu. Èèwọ̀ ní fún mi láti ta yín lẹ́nu. Ojú ọ̀nà ti bẹ̀yẹn nìkan ẹ̀yin náà lè sọ fún wa wípé alukur'an ba'da alukur'an ó ní nǹkan míì. Alukur'an ní ilmul awwal, ìmọ̀ àkọ́kọ́ ni fún gbogbo ohun tí ń jáyé. Nínú alukur'an sì ní nǹkan tí mo mú wá náà yà kan yẹn. Ẹlẹ́ẹ̀kejì, ìyàwó Sayyidata Aisha radiyallahu anha, gbogbo hadith tí ọkọ rẹ̀ fi ilẹ̀ fún, gbogbo ẹ̀ tí wọ́n lọ gbà hadith yẹn lọ́wọ́ ẹ̀, ọkùnrin ni gbogbo wọn. Ọkùnrin ni wọ́n, ọ̀pọ̀lọpọ̀ wọn ọkùnrin ni wọ́n. Tó jẹ́ pé ìsẹ̀mí obìnrin nínú ayé tó bá jẹ́ alim, the only problem ò ní wípé àwọn ọ̀tá yẹn pọ̀. Báwọn ọ̀tá yìí ṣe wá pọ̀ yẹn, ò ní ń bá ní wọ́ta kọ́ta. Bàbá, bó ṣe yé èmi náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí tí mo bá ṣàlàyé ara mi, tí mo lẹ́ni ìpìlẹ̀ ní mí, ọmọ ìpìlẹ̀ ní mí, mi ìparọ́. Bàbá mi bẹ́yìn náà bá sọ̀rọ̀, tẹ́ sọ̀rọ̀ lọ tọ̀rọ̀ káyínlá, ẹni bàbá mi ló sọ bẹ́ẹ̀. Bàbá mi Sheikh Adam ni wọ́n sọ báyìí. Ọlọ́run kó jọ kó wọlá bó ṣe tóbi tó, kó bá ṣàlékún àlàáfíà fún yín. Ọlọ́run bá ṣàlékún oríire fún yín. Ọlọ́run bá ṣàlékún dùnú fún yín. Ọlọ́run bá ṣàlékún dáadáa fún yín. Ọlọ́run Nabi Muhammad sallallahu alaihi wasallam. Kò sí ìwọ ní fún mi láti ṣe àgbèrè àbí láti rí yín fín. N tó cause ọ̀rọ̀ yìí ni pé controversy ti wà lórí pé wọ́n pe ibẹ̀ yẹn ní scam. Mo ní no, kìí ṣe scam. N tó lọ ń sọ̀rọ̀ àwọn kèfèrí wọ́n lé Ànábì kúrò Mẹ́kà. Ọlọ́run sì ṣàlàyé, Ọlọ́run sì sọ ti ẹnìkan, ó ní àtòun àti èkejì rẹ̀. Tí ó bá wá dárúkọ Sayyidina Abubakar, n tó bá ń ṣẹlẹ̀ ńgbà náà, òun náà ni èèyàn fi máa mọ̀ pé òkè ẹni báyìí òun náà lọ́lọ́run bá àlekẹ́ ọlá ń bá wí. Bí nǹkan ń ṣe rí nìyẹn, mi ìfẹ́ máa sọ̀rọ̀ jù kí ọ̀rọ̀ wọn tún máa dàbí ìbò jẹ́ pé ńṣe ni mò ń ṣe àrífín. Gbogbo nǹkan ni mo tẹ̀lé yín sí. Ibi ọ̀rọ̀ Gáàrú Ìrá nìkan, ibẹ̀ ni ti tẹ̀lé yín. Nítorí pé alukur'an òun náà lọ bá gbogbo mà, òun náà lọ ga gbogbo òwe. Ọlọ́run sì bàyánà rẹ̀ tó yé wa yékéyéké. Olúwa kó wọlá bẹ́ẹ̀, kó jọ kó bá ṣàlékún rere fún yín. Ọlọ́run bá ṣàlékún àlàáfíà fún yín. Ọlọ́run bá ṣàlékún mímọ̀ yẹn, nítorí pé ìmọ̀ yín pọ̀ tó lápọ́njá, tó jẹ́ pé oníkálukú òun náà ni wọ́n mọ àlùbáríkà
àtòrè àti ìdùnnú tí ń bẹ nínú sẹ̀mí yín kọ́lọ̀ kójọ kó bá ṣàlékún dáadáa yín ọ̀nà oníṣẹ́ńlá nàbí wa Muhammad. bàbá mi ẹ pè mí mo wá sínú markaz wá sí lecture fún ọgọ́rùn èèyàn èmi náà pè yín bàbá mi ẹ wá nínú ọlá yín nínú ọlá ńlá yín nínú mímọ̀ yín nínú jàlálà yín nínú àgbọ́yé yín nínú rẹpizẹ́ǹtì àwọn ẹni rẹ yín. bàbá ẹ rò pọ́nmọ kékeré ni mí ẹ sì wá ẹ dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ó gọ̀ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n fi gbọ́dọ̀ mọ̀ pé àwọn obìnrin kan bẹ tó yàtọ̀ sí gbogbo obìnrin tó kù. lẹ́kṣọ̀ tẹ́ ṣe fún wa níjọ́ yẹn nìyẹn bàbá mi. ẹ ní àwọn obìnrin kan bẹ nínú àwọn obìnrin tó yàtọ̀ sí gbogbo àwọn obìnrin ayé tó kù nípa mímọ̀ nípa àgbọ́yé nípa sísàlàyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn. ẹ sì jẹ́ kó yé mi pẹ̀lú àwọn obìnrin bẹ́ẹ̀ wọn a máa kojú ogun tó pọ̀ àmọ́ Ọlọ́run máa pẹ̀lú wọn. bàbá ẹ deliver lecture yẹn tí everybody sober tí kálukú ń wò tí oníkálukú ń tẹ́ sọ fún mi nínú markaz níjọ́ tí mo wá òun náà lẹ tún sọ ní ọjọ́ tí mo invite yín. bàbá mi ọba tó ní yóò ní padà lẹ́yìn yín àtẹ̀mí àtẹ̀yìn Ọlọ́run ní jẹ́ kó ta ọ̀rẹ́ ni wa ọ̀tá ò ní borí wa ọlá nàbí wa Muhammad. ìgbà tí mo gbọ́rọ̀ yẹn àti gbogbo àwọn ọ̀rẹ́ mo ní bóyá bàbá ti gbàgbé wípé àwọn invite mi sínú markaz èmi dẹ̀ ni mo wá nínú lecturer obìnrin méjèèjì tẹ invite èmi nìkan òun ni mo wá àwọn méjì òun náà lè pè kọ́lọ̀ kó jọ kó bá a ṣàlékún dáadáa yín Ọlọ́run má jẹ́ kẹ́ ẹ nájà wàràwàrà Ọlọ́run má jẹ́ mọ̀ràn tó ṣẹ lórí tiyín náà ìmọ̀ràn rẹ tí ò bá dá ò ní ṣẹ lórí yín ìmọ̀ràn mùnáfíkì ò ní ṣẹ lórí yín ìmọ̀ràn alábòsí ò ní ṣẹ lórí yín